these people has done to me. Ṣé nígbà tí n bá react lẹ máa ń gbọ́ tèmi, nígbà tí n bá mépè ṣẹ́ fáwọn ọmọ tiwọn náà, mọ̀ tán ṣe fáwọn ọmọ mi. Mọ̀ èèyàn kan sọ pé ìdè pain mi, kò pain mi ọmọ ìyá mi. Ṣáǹtì Tọ́pẹ́ jẹ́ California Paradise City. Ṣáǹtì Tọ́pẹ́ lè ra ilẹ̀ lọ́wọ́ mi. Mi ni wọ́n lówó ẹ̀ o, don't get it twisted o. Kò dùn èmi. Ó dà nínú case àǹtì Tọ́pẹ́ àti Ìlọrin, èwo lẹ rò pé ó dùn mí jù? Ṣé o mọ̀ pé Ìlọrin yẹn tí ò bá sí Ọlọ́run tó dúró fún mi? Ó mọ yóò oṣù tí kí nílò níbẹ̀ ta lọ lọ́run. Ó mọ yóò oṣù tí ta lọ lọ́run lò nílọrin. Yàyà Gàmbàrí ẹ lọ bèrè ayé lọ́wọ́ ẹ̀. Ìlọrin kẹ̀. Ìlọrin kẹ̀ àwọn ọmọ tó ń fún lówó. Gbogbo yín tẹ́ wá fi bad comment lẹ̀ sí bí. Wọ́n máa ru òkú yín lọ fáwọn òbí yín ni. Gbogbo ṣe ń jẹ́ tọlọ́run. Gbogbo yín tẹ́ fi bad comment lẹ̀ bí. Wọ́n máa ru òkú yín lọ fún àwọn ọmọ yín. Èyí tó bá ti bímọ nú yín bó bá bígbọ ọmọ, wọ́n máa ru òkú ọmọ wá bá yín lé ni. Lágbára àwọn tó ní ilé ayé, àdàbí tí ń bá ṣẹ̀yìn. Àdàbí tí ń bá ròyìn ló kù. Àdàbí tí ò bá ṣe wípé nítorí pé fẹ́ tọrọ aṣọ fẹ́ tọrọ góòlù lẹ ṣe fẹ́ stock alternative dirty. Gbọ́ mi. Ṣé rí látijọ́ ẹ̀ta ti kúrò l'Amẹ́ríkà báyìí. Lọ́lá Fádúrí wá bá mi lóòótẹ́ lọ́jọ́ kejì. Lizzy kí ló ṣẹlẹ̀ lánàá? Awọ́dù wàdà, mo láwọ́dù wà nù báàgì. Torí téèyàn ò kí ń tọwọ́ tèmi bàjẹ́. Tí èèyàn ò kí ń tí ọwọ́ tèmi bàjẹ́. Mi ò sọ nǹkan kan. Torí tí n bá sọ̀rọ̀ ó máa affect bọ̀dá yẹn. Mi ò sọ nǹkan kan. Ẹ wá wò ó láti ọjọ́ yẹn sí èní. Bọ̀dá yẹn ò gbọdọ̀ sọ pé àwọn miss Lizzy. Torí ẹni tó máa ń fún wọn ní gift jù nìyẹn. Ẹni tó máa ń fún wọn ní nǹkan jù nìyẹn. Ẹni tó máa sọ pé bọ̀dá mi ẹ tẹ̀lé mi, bọ̀dá mi kí lẹ need, ó yẹ já lọ. Mo mọ̀ pé tí bọ̀dá yẹn ò bá tẹ̀ láwọn àdó tó ṣì Gistlover ṣe aburú yẹn ní àná, wọn imagine iye contact tí ó bá ti wà lọ́dọ̀ tí wọ́n náà lẹ́yìn. Sórí má bẹ̀rù pé igi fẹ́ ṣẹ́, igi tó kú òun ló ń gbẹ, igi tó gbẹ ló ń ṣẹ́. Ìwọ ni kò spread the wings ẹ kò fly. Ìwọ kí n má kọ̀ sí wọn kẹ̀, mo máa kọ̀ sí wọn àwọn ọmọ yẹn. Ṣé rí àwọn ọmọ yìí tó ń dálẹ̀ ló ń jóhun àwọn ọmọ lórí burúkú tí wọ́n ń san 5k fún every month tó ń comment kiri. Àwọn ọmọ tí àwọn òbí wọn máa fojú sunkún wọn àdàbí tí ń bá ṣẹ̀ wọn ló kù. Ṣé rí àti Tọ́pẹ́ sister mi ti ṣe titi wọn. Sister mi ó ti ṣe titi wọn. Ṣé rí àwọn lórí burúkú tó ń comment kiri yìí, àwọn ọmọ wáyé má ṣe rere yìí, àwọn lẹ́rí tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Wọ́n á lọ máa ẹ̀yin náà ẹ wò wọ́n láti Tọ́pẹ́ gbowó, wọn ò deliver. Wọ́n ní 25 ni wọ́n san fún àǹtí Tọ́pẹ́. Ṣé 25 jọ ọmọdé owó? Ṣé 25 jọ ọmọdé owó? Nigeria of today. Ṣé 25 jọ ọmọdé owó? Ẹ wá ló ń dùn mí. Ṣé mi mo fún àǹtí Tọ́pẹ́ lówó? Èmi kọ́ mo fún wọn lówó. Ó dá mo ṣọ́ọ̀kì yín. Mi ò rí àǹtí Tọ́pẹ́ sójú rí nílé ayé mi. Níbo? Ìkẹjà. Níbo kí la lọ ṣe ń bẹ̀? Wọ́n ṣe concert ní LTV8. First concert wọn. Bí wọ́n invite mi lọ. Ó ti pẹ́ gan èmi ò mọ̀. Èmi ò rántí lẹ́yìn ẹ̀kan yẹn. Èmi ṣáà mo lọ concert wọn. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ mi. Mo ti invest sínú ayé wọn rí nìyẹn. Ìyẹn ló fi dùn mí ní YT. So mo ti rí wọn rí lẹ́ẹ̀kan. Ṣé gbọ́ manager ni mo ti lọ sí concert àti dúpẹ́ àti Tọ́pẹ́ lẹ́ẹ̀kan rí. Pé ńgbà tá àǹtí Tọ́pẹ́ ń dúpẹ́, wọ́n wá dúpẹ́ lọ́wọ́ mi. Ó fi dání wọ́n ní mo rí wọn lẹ́ẹ̀kan. Ní comments. Wọ́n kọ̀ọ̀kan fún mi. Ṣé ẹ gbọ́ wọ́n ní mo ti lọ sí èmi náà ti daṣọ àṣírí bo àǹtí Tọ́pẹ́ rí mísírì. Mi ìdẹ̀rò pé mo gba kọ́bọ̀, ṣé mo gbowó? Mi ò gba kọ́bọ̀. Ẹ̀yin náà rí. Wọ́n lójó ń rọ̀. Sọ fún mi èmi kò ti gbàgbé. Mo gbọ́. Wọ́n ní òjò ń rọ̀ pé ipe ọ̀pọ̀ nǹkan ní ọ̀rọ̀ wẹ́dà pé ẹ wá
pé ẹ support àwọn ìgbé ẹ̀. à ń tọ́pẹ́ ló sọ bẹ́ẹ̀ máa bọ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ sókè mi ò kúkú mọ̀ á jẹ́ ẹ̀kan tí mo rí wọn láyé mi. 2008 ni wọ́n lójú òun rọ̀ sọ nǹkan tó ń láǹtí tọ́pẹ́ sọ mò ń gbọ́. ọ̀tá ìpẹ́jọ́ ẹ pé àwọn ọmọ tí ilé ọdún yẹn wípé àwọn ọmọ sígbà táwọn ṣe concert tó máa ń ṣe ní every year ní LTV pé àwọn ọmọ tí how supportive we were upon it was raining big that market them at. So mo ti support àti tọ́pẹ́ rí mo ti lọ concert wọn rí first concert wọn in history mo dẹ̀ lọ bẹ̀ òjò dẹ̀ ń rọ̀ mo dẹ̀ wá ń bẹ̀ ó ti tán ọlá ṣọlọ́hún wá gbé mi lékè ṣọlọ́hún wá sọ pé inú mi ò dùn ṣọlọ́hún ti fún mi ní gift èmi ṣèfẹ́ sọ́nsìn pé mi ì rí wọn rí láyé mi torí mi ì lè rántí èèyàn mélòó tèmi bá ti pàdé èèyàn kí n ṣoore fún wọn bí n bá ti ṣoore mò ń lọ nìyẹn. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. mi ì rántí pé mo rí wọn rí mi kò sínú mẹ́mórì mi rí pé mo pàdé àǹtítọ́ wọ́n ní àǹtítọ́ pẹ́ sọ wípé first concert àwọn in history àwọn pé I was there pé bí òjò ṣe pọ̀ tó pé a lot of people làwọn pè tán turn àwọn down pé mo dẹ̀ wá inú òjò yẹn bó ṣe pọ̀ tó mo ti ṣe tèmi mo ti lọ mi ò lè rántí. mi ìrántí mi ti lọ èmi ti lọ àǹtí mi Tọ́pẹ́ ṣe wá rí sí pé natural nífẹ̀ẹ́ yẹn ṣe rí pé kì í ṣe pé Tọ́pẹ́ Àlàbí èní ni mo fall in love pẹ̀lú ṣe rí pé Tọ́pẹ́ Àlàbí àná nígbà táwọn èèyàn tí ìmọ̀ pé ó máa di Tọ́pẹ́ Àlàbí èní lèmi ti fall in love ni mo dẹ̀ ti ready àti move mountain láti support ẹ̀rí bọ́lá ń ṣe ìṣọ́lá ẹ̀. ṣé gbogbo èèyàn téèyàn bá pàdé ni sísítà èèyàn ni ẹdúnú ṣé ẹ ní brain touch ní ṣé ẹ ní problem lọ́pọlọ yín ni there are some people we don't meet them. ẹ gbọ́ pé wọ́n ní àǹtí Tọ́pẹ́ sọ wípé sísítà àwọn ni Lizzy Anjorin bóyá àǹtí Tọ́pẹ́ rántí ìgbà tí mo wá then ǹjẹ́ mọ̀ pé tá àǹtí Tọ́pẹ́ bá ní issue lórí social media I always stand for her. So she must have seen the sisterly role I've been playing without knowing her. ẹ ṣáà rí pé manager ló rán mi létí nsìn èmi kọ́ a ní gbogbo àwọn tó ń ṣe aburú fún mi lénìí kò sí kankan nínú wọn tí mi ti ṣoore fún rí gbogbo àwọn tó dìde aburú lénìí kò sí kankan nínú wọn tí mi ti ṣoore fún rí. ẹ gbọ́ kò sí àwọn tó ń ṣaburú fún mi lẹ́nìí àwọn irinṣẹ́ tí Àdótòṣì Gistlover ń lò against mi lẹ́nìí kò sí kan nínú wọn tí mi ò ti ṣe oore mélòó gbàgbé fún rí. wọ́n ní the husband said Lizzy is my very good sister. wọ́n ní the husband said so. wọ́n ní the husband said so. tẹ́ ẹ bá bí mi màá sọ fún yín pé mi ò rí àǹtí mi rí ever màá ní mi ò rí àǹtí Tọ́pẹ́ rí. Let me tell you something kò sí oore tó tó ẹ̀dá tó ò mọ̀ rí tó dẹ̀ ń dúró pé kó má ṣubú oore tí Ọlọ́run gbà ní oore tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni a lot of people tí mi ò mọ̀ ṣé nígbà tí màmá Alhaji Wasiu Ayinde kú ṣé mo lọ bẹ̀ ńgbà tí Alhaji Wasiu Ayinde tí wọ́n wà ní Pèbí ṣé mo lọ síbẹ̀ who stood for Alhaji Wasiu Ayinde here
ṣàlàjì Wàsíù Àyìndé ti kọrin fún mi ṣé ẹ ti rí ẹsẹ̀ mi méjèèjì nílé Àlájì Wàsíù Àyìndé rí in history is a question. Tí n bá máa sọ̀rọ̀ máa ní bàbá mi dáadáa l'Àlájì Wàsíù Àyìndé. Apart pé a pàdé ní event, I have never been to his house. I have never paid any courtesy visit. Inú Lizzy tí ò lọ lé wọn rí tó dẹ̀ ń dúró pé t'Àlájì Wàsíù Àyìndé ò gbọdọ̀ bàjẹ́. Ta lọmọ wọn, ta làbúrò wọn, ta lọmọ ìyá wọn. Inú Lizzy Anjorin tó korí bọ òjò nígbà tá àǹtí Tọ́pẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n tọ̀nù wọn down fún first concert wọn àti Lizzy Anjorin tó torí bọ òjò yẹn tó dẹ̀ hànà wọn ní first concert wọn. Ta ló ń ṣe tọlọ́run? Ta ló ń jèrè ọkàn nú èmi àtàǹtí Tọ́pẹ́? Ẹ rí wípé ìfẹ́ tí mo ní sí wọn tí mo fi lọ sí first concert wọn yẹn nínú òjò tó ń rọ iná, ìfẹ́ yẹn ló sì wà ń bẹ̀ látànà tí mo sọ pé àǹtí mi ni wọ́n sẹ́ ẹ lè drag wọn. Let me tell you something, love is natural. Bí àwa tá à ń ṣiṣẹ́ bá a ṣe máa ronú kọ́lọ̀ lẹ ṣe máa ronú. Àwa tí gbogbo nǹkan máa ń dára lójú wa bá a ṣe máa ronú kọ́ ni àwọn aṣabikiri tó ń ba ayé èèyàn jẹ́. Báwa ṣe ń ronú kọ́ làwọn ṣe máa ronú. Àwọn ẹlòmíì ti sọ pé máa drag àǹtí Tọ́pẹ́, mo máa bú àǹtí Tọ́pẹ́ for the fact that I loved her, I trusted her, I believed in her, unknowingly to me that I have supported her when nobody believed in her dream. Ẹ rí pé ìfẹ́ yẹn wà nínú ọkàn mi sí wọn naturally, and I keep saying it, I will not drag her. I will not drag her. Èyí tó jẹ́ kí n máa sọ, èyí tí mò ń sọ tó jẹ́ kí n ṣe show yìí. Ṣé notice mi pé tí kéèsì bá ti lọ mi ò ní dárúkọ mọ́. When àǹtí Tọ́pẹ́ posted receipt, because ẹni tó post receipt 2.5 million ẹni tó close ìmọ̀ àǹtí Tọ́pẹ́ dáadáa ni, so a máa regard wípé àǹtí mi Tọ́pẹ́ ló post receipt, but àǹtí mi Tọ́pẹ́ with 2.5 million naira ẹ sì rí wa wípé àwa worthy kẹ́ ẹ dúró kẹ́ ẹ ṣojúṣe yín. Ẹ dẹ̀ sọ wípé àbúrò mi dáadáa ni Lizzy. Àǹtí mi Tọ́pẹ́ ńgbà tẹ́mi wá sí concert yín ṣé ẹ wá sílé ọ̀dọ̀ mi? Ẹ wá sílé ọ̀dọ̀ mi, mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ máa wo kọ́kọ́ sí. Mo ń bọ̀. Okay. Okay. Mo ń bọ̀. Mo rí nǹkan kan sí ṣàwùdà. Àwùdà. Mo fẹ́ wo nǹkan. Mo fẹ́ wo nǹkan. Mo ń bọ̀. Mo fẹ́ wo chat mi àtọkọ wọn. Mo ń bọ̀. Mo ń bọ̀. Fẹ́ wọn kankan. Mo wo nǹkan ni o. Mo wo nǹkan ni o. That is one thing about me. I do the little I can do for people. Èmi kú mọ̀ kankan. Ṣó lè lọ wá post yẹn wá òṣù yẹn. Tán bá ti yọ. Mélòó ni nǹkan tí mo fẹ́ rò? Mélòó mo fẹ́ rántí? Mélòó ni mo fẹ́ rántí? Me, I just like Asha. That's all. Mo wo nǹkan ni o. Àti lọ concert wọn rí tètè. Fọkọtì.
call me Nike, you can be chatting with people and you won't know them. Call me Nike, I will do whatever I have to do. I will say whatever I have to say to protect Aunty Tope, regardless of how she has offended my followers. You don't understand? We are not blackmailers here. We don't eat from blackmailing. You don't understand? We don't eat from blackmailing. I will do whatever I have to do. I will say whatever I have to say. I have come out before. I said I never met Bisola Badmus. I said I never met Bisola Badmus. I said it. Ìwọ tó ní pé truth is bitter, change your way. Ṣé kí n change way mi kí n dà wọn tó ń pààyàn fi tọrọ bára bíi ti yín ni? You said I should change my way. Ṣé kí n change way mi kí n máa kó góòlù tí mò ń tà kí n máa kó fún yín ni? Ṣé kí n change way mi aṣọ tí mò ń tà kí n máa kó fún yín ni? Ṣé èmi ni mo gé apá yín àtẹsẹ̀ yín ni? You said I should change my way. Change my way for what? What have I done to you guys? Come online, feel free. Tell the whole world, Lizzy Anjorin has done this to me. Gbogbo yín tẹ́ sọ pé change your way yẹn. Ṣé kí n calm down láti po ọlá t'Ọlọ́run tò mí sí kí n wá di àwọn tó ń fòkú èèyàn tọrọ bára bíi ti yín ni? Because I don't understand. Ṣé kí n change way mi kí n máa dóko? Tẹ́ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Kiri ni. Ṣé kí n change way mi kí n máa gbé sórí àwọn tó ń rajà lọ́wọ́ mi fún yín kẹ́ lọ máa blog wọn London Gistlover? Feel free to tell me, how do you want me to change? Ṣé kí n change kí n má sọ fún àwọn èèyàn wípé kán ṣiṣẹ́ mọ́ ni? Ṣé kí n change way mi kí n má máa sọ fún àwọn èèyàn pé kán kọ́lé kán ralẹ̀ mọ́ ni? Please kindly tell me. I'm open to correction. Tell me, what and what do you guys want from me? I work hard every day. Èmi ò ní time láti show yín. Ẹ̀yin lẹ ní time láti show mi. Látijọ́ tí gbogbo èèyàn ti mọ̀ mí. Èmi ò wá instigate èèyàn against yín rí. Ẹ̀yin lẹ instigate èèyàn against yín. Látijọ́ tẹ́ ti ń travel ibi tẹ́ ẹ kú sí ní Turkey. Èmi ò gbé fídíò ibi tẹ́ ẹ kú sí ní Turkey jáde rí. Ẹ̀yin lẹ gbé fídíò mi tẹ́ ń stock mi kiri Mẹ́kà. Èmi ò bá ti yín jẹ́ rí torí mi ò ní time. Ẹ̀yin lẹ attack mi lójoojúmọ́ torí ẹ ní time tó pọ̀. Ṣé kí n change way mi kí n má talé kí n má talẹ̀ mọ́ ni? Can you please tell me? I'm open to correction now. I may be doing some things tẹ́ ẹ like. Ẹ sọ fún mi pé nǹkan tẹ́ ẹ ṣe báyìí àbí? Ṣé ẹ fẹ́ máa ṣépè fáwọn ọmọ yín kẹ́ ẹ máa pa àwọn ọmọ ara yín kí n dákẹ́? Let me tell you something. Tẹ́ ẹ bá wá fún mi, àwọn ọmọ mi lẹ wá fún. Màá wá fún yín àti àwọn ọmọ yín. Ní gbogbo ọjọ́ tẹ́yin náà bá fẹ́ jókòó jẹun ọmọ, wọ́n á ru òkú àwọn ọmọ wálé wá bá yín. Ó simple. You don't understand? I cannot ignore bad comments against me. Mi ò lè jẹ́ kán yọ mi sáàfù gbé mi lọ ẹ̀wọ̀n. Mi ò dẹ̀ lè jẹ́ kán bí Bàbá Ìjẹ̀ṣà. Mi ò lè jẹ́ kẹ́ yọ mi sáàfù pa mí lójijì bí Mohbad. The reason why tó dì yín lọ́wọ́ mú òun náà ni wípé mò ń sọ̀rọ̀. I will keep talking back. Lizzy Anjorin nìkan kọ́ ló wà láyé
Tell me I am open to correction. Tell me what I am doing that you did not like. If I feel like I don't want to talk to you, respect my opinion. Mi ò fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nìyẹn. Not that pé bóyá mo bínú sí ẹ. Ẹ má ti torí ẹ̀ pa mí. Ṣé rí ẹ ti commit àwọn atrocities kan tó jẹ́ wípé spiritually anybody tó bá ní nǹkan bá yín ṣe pọ̀ ó máa ṣubú ni. Example ẹ̀ náà la rí yẹn. Bí kí nǹkan sọnù, kí lé àwọn èèyàn jóná. Àwọn tó bá yín ṣe ní Tom Jones kí ló ṣẹlẹ̀ sí wọn? Ọjà wọn jóná. Àwọn tó bá yín ṣe kí ló ṣẹlẹ̀ sí ilé wọn jóná. Moment táwọn kò sí báwọn èèyàn ṣe lè tà tó láyé, moment tán bá ti close mọ́ yín wọn ní tà mọ́. Wọ́n bẹ̀ sí. So for those spiritual reasons, I cannot get close to you guys. Ẹ lọ ọ̀rọ̀ kan náà fi ń ṣọ̀rẹ́. Ẹ lọ ní lọ yín kí n lọ ní lọ mi. At least you cannot bring an evidence tó pé èmi ni mo kọ́kọ́ wá fún yín. Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ èpè? At least ọdún mẹ́rin lẹ fi ṣe ọdún èpè tí mi ò dẹ̀ dá yín lóhùn. Àbí ọdún mẹ́rin lẹ fi ṣe ọdún èpè mi ò dẹ̀ dá yín lóhùn. Ẹ gbé òkú mọ́mì mi, bẹ̀rẹ̀ ground ìyá mi ẹ gbé wá online. Ta ni nínú yín tó lè gbà? Ẹ gbé ọmọ mi. Ẹ gbé gbogbo òkú tó ti kú nínú family mi. You brought all of them to this social media and I did not say anything. So ẹ fẹ́ continue kẹ́ máa ṣọdún èpè láti gba báárà. It's not going to work. Ẹ lè pa mí bẹ́ ṣe pa bàbá. Bẹ́ ṣe pa. Ṣé o mọ̀ pé a lot of people let pa ní film industry. A lot of people let pa ní outside film industry. A lot of people let ba career àwọn jẹ́. Mi ò lè dákẹ́. Ọlá wípé mo jẹ́ speaker ló ràn mí lọ́wọ́ ní Ìlọrin. Tó bá jẹ́ pé mo dákẹ́ ni. Bẹ́ ṣe gbé Ìjẹ̀ṣà lọ lè bá gbé mi lọ. So mi ò lè dákẹ́. If you don't curse me, I will not curse you. If you curse me, I will curse you. So, oyoya ẹ sọ nǹkan tí a ṣe. Ṣé lè sọ nǹkan tí mo ṣe? Ẹ jọ̀ọ́ ẹ sọ nǹkan tí mo ṣe. Tẹ́ bá ní kí n má ṣe show mọ́, tí n bá dákẹ́ fún yín ẹ̀yin èèyàn. For so many times, even if I keep quiet for weeks, kí ni wọ́n máa ṣe? I've kept quiet for so long. Àjọ tí mo ti dé láti Ìlọrin. I have never done any show. Did Esabod stop coming for me? Did Adotoshi Gistlover stop coming for me? Did you guys stop coming for me? Did Obanla stop coming for me? Despite fact pé Obanla ti ṣe ẹ̀ṣẹ̀ tí ó lè rí ìdáríjì gbà tọmọtọmọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé mo ti ṣe show padà? Gbogbo show tí Obanla ṣe. Because Obanla rò pé bóyá ọ̀tá mi máa kú. I want you to bring out ẹ̀yin lè máa sọ pé kí Lizzy dákẹ́. Even tí n bá dákẹ́, ṣé ẹ máa ń dákẹ́? That's the question. Ṣé mo wá fẹ́ Esabod nígbà birthday ẹ̀? Before birthday Esabod ṣé mo sọ nǹkan kan? Ṣé mo wá fún? It shows that you guys want free money from me. You want free clothes. You want free gold. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Not your own Obanla. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Tí mi ò bá ṣe show yìí nísìn, wallahi tallahi. Mi ò ní mọ̀ pé mo ti lọ support Aunty Tọ́pẹ́ rí. Mo ti gbàgbé. Tó bá jẹ́ pé ẹ̀yin blackmailers ni. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí.
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ẹ ní gbàgbé nítorí pé ẹ kì í sábà ṣe oore, kò sí oore lọ́wọ́ yín rárá, nítorí pé ní gbogbo ọjọ́ ayé tèmi oore lèmi máa ń ṣe, so èmi máa ń gbàgbé. Èmi máa ń gbàgbé. Èmi máa ń gbàgbé. Mo rántí wípé mo lọ sí party èèyàn kan ní 2018. Ẹni tó dẹ̀ jẹ́ mánéjà mi, ó dẹ̀ lọ sọ́dọ̀ ọmọ ti bí Òkété. Ó dẹ̀ lọ ń sọ̀rọ̀ mi pẹ̀lẹ́ tí mo lọ party, ó dẹ̀ ń bà mí jẹ́. Tẹ́ bá rántí nígbà tí mo wà nínú oyún Florida, wọ́n sọ pé Lizzy Anjorin beat a pregnant woman. Tẹ́ bá máa open ẹ̀, advert wọn ló máa jẹ́. These people are evil. And their evil is not towards Lizzy Anjorin alone. Gbogbo àwọn family member yín náà ti sọ di evil. Ẹ wo bí Aṣabi kiri, ìyẹn Sábọ̀dù. Ọgbọ́n yẹn ń gbọ̀n lánàá. Wọn ò fún wọn lóúnjẹ, wọn ò fún wọn lọ́tí. That is the only achievement tí wọ́n ní. Àwọn ò rò pé àwọn fẹ́ kọ́lé, àwọn fẹ́ ra mọ́tò, àwọn ò rò pé àwọn fẹ́ gbé báàgì, àwọn fẹ́ wáṣẹ́ lọ. Iṣẹ́ wọn ni pé kó jókòó sórí online, kó máa ṣàbí kiri, kó máa bà tèèyàn jẹ́. Àbórí ni ọwọ́ ni ó fẹ́ sunkún Tọ́pẹ́ Àlàbí. Ṣé ẹni tí mo ti lọ sí concert ẹ̀ tí mi ò tiẹ̀ rántí pé mo lọ sí concert wọn náà wá turn back ọ̀tá tèmi wá ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sáǹtì Tọ́pẹ́ fúnra wọn lánàá ni ó tèkì wọn ní 3 hours kan tó rówó dá padà. That alone speaks volume. You know what that means? Do you know what that means? Kò lè yí ẹ but ó speak volume. Torí ń pé àtàǹtì Tọ́pẹ́ turn back tó fẹ́ máa lọ wọ́n ní refund dà àti Tọ́pẹ́ ní pé àwọn máa refund later. Wọ́n dé ọ̀dà pé kan close gate for hours. Àwọn tó ní káàntì Tọ́pẹ́ turn back wọn ò máa rówó sẹ́ndì sáǹtì Tọ́pẹ́ láti dá owó wa padà. Àwọn kan sọ pé bóyá ọkọ mi mọ̀ nípa ẹ̀, ọkọ mi ò mọ̀ nípa ẹ̀ o. Àwọn tó ṣe kíní tó pe àǹtí Tọ́pẹ́ wá they are in abroad. Ọkọ mi ò mọ̀ ní kankan nípa ẹ̀. Ọkọ mi ò mọ̀ kankan nípa ẹ̀. Ọmọ yẹn ṣó ti lòdù. O ò pé látàárọ̀. Ibo ló wà? Pé ṣó ti rí driver gbé ká lè ti lọ tó àwọn ẹrù yẹn. You don't understand? Àwọn tó pè wọ́n, àwọn tó pè àǹtí Tọ́pẹ́ within 1 minute wọn ò lè sọ pé káàntí Tọ́pẹ́ kan fi ìbínú dáwọ́ padà. That speaks volume. Your company, but why she get paid and not, she must have get her own reason. If you ask her, she will explain. Abi, she must have gotten her own reason. Lanoye, I don't know. But do you know what makes me happy now? Oni wípé, wọ́n ní wípé nínú òjò tó ń rọ iná, mo lọ support Aunty Tọ́pẹ́ fún concert. Wọ́n ní Aunty Tọ́pẹ́, wọ́n dey acknowledge me. That alone makes me happy again. Òun ló fi jẹ́ pé tó bá ń ṣe oore máa ṣe lọ. Máa ṣe lọ. Ṣé bá Aunty Tọ́pẹ́ nìkan lẹ rí? Oh. Gbogbo police station tán gbé wa lé ma wọ́n tán ti pè. Tí ò bá sí pé ọwọ́ Ọlọ́run dúró. Gbogbo Abuja gbogbo bí tá ń lọ yẹn. Ẹ mà wọ́n tán ti pè. Ẹ mọ nǹkan tán ti dẹ sílẹ̀ fún wa.
ẹ mọ tó ti dé sílẹ̀ fún wa wọ́n gbọ́wọ́ Ọlọ́run ni Adótòṣì Gistlover Adótòṣì Gistlover ó máa rá gókú ni ẹ fọkàn balẹ̀ ẹ máa wòran ẹ jẹ́ kí Ọlọ́run continue àti máa ṣiṣẹ́ lọ́nu ayé mi. mo ti gbàgbé princess mo ti gbàgbé pé mo lọ sí concert wọn rí tí n bá ní time bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn at least ẹ sábà sọ pé nítorí àwọn ríṣiríṣi làǹtí Tọ́pẹ́ ṣe padà pábúrò òun dáadáa làǹtí Tọ́pẹ́ ṣe bá àwọn tẹ́ pè ní ríṣiríṣi yẹn nígbà mo dúpẹ́ pé àǹtí Tọ́pẹ́ nìkan ni mo support ńgbà tá àǹtí mi náà tó jẹ́ pé kò sẹ́ni tó believe nínú wọn lèmi náà ti support wọn. Harriet sọ pé Lizzy Yusuf stop trouble. Can you tell me the kind of trouble? Just tell me. Tell me. I'm open to correction today. I'm open. What kind of trouble? Tell me. Just open up to me. Ṣé èmi ni mo pa Mohbad? Ṣé èmi ni mo fòkú Mohbad tọrọ bára? Ṣé mo tọrọ owó rí lọ́wọ́ yín? Ṣé mo délé yín rí? Ṣé mo mọ̀ yín rí? Ṣé mo dé page yín rí? Ṣé mo comment sọ́dọ̀ yín rí? Ṣé mo pàdé yín party rí? Ṣé mo gbàgbé sùn lọ́wọ́ yín rí? Ṣé mo stalk yín rí? Tell me. I'm open to correction. Tell me, Lizzy Anjorin, you are irú èmi nísìn tí n bá fẹ́ sọ̀rọ̀ nísìn máa sọ pé Adótòṣì yé pààyàn yé derive pleasure nínú ká máa rán aláìṣẹ̀ lọ ẹ̀wọ̀n. I will say it. Àwọn ọ̀wà tẹ́mi ò nífẹ̀ẹ́ lára ẹ̀ nìyẹn. Ó ti yé bí eré bọ́n ṣe pa bàbá Sùwé nìyẹn o. Ṣẹ́rí Genesis case bàbá Sùwé máa sọ fún yín lẹ́nu because a lot of you were more. Do you know that Baba Sùwé was loved by Mr. President? Baba Sùwé was loved then by top politicians. In fact, Baba Sùwé don't knock at Bodilon to enter. Baba Sùwé was the talk of the town. Baba Sùwé was the #1 then. And they pushed this narrative that Baba Sùwé carried drugs. If Baba Sùwé had come online to clear himself, maybe Baba Sùwé would still be here. But when Baba Sùwé wá láti clear rẹ̀, ẹ ló like trouble jù. The moment they said Baba Sùwé, ẹni tó ti lórúkọ táyé ti mọ̀, the same thing tẹ́ ṣe fún mi ní Dùmátà ibi tí wọ́n ti ń ta gold. Adótòṣì Gistlover ní mo jí gold ńbẹ̀. Baba Sùwé, instead kí Baba Sùwé sọ̀rọ̀, Baba Sùwé wá dákẹ́. Gradually, the top politicians, the dignitaries, the big people, tí Baba Sùwé mọ̀, everybody bẹ̀rẹ̀ sí ní fall out. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fall out. Títí débi pé Baba Sùwé bẹ̀rẹ̀ sí ní ngbà tó tún wá ní ká dáwó fún Baba Sùwé, Adótòṣì Gistlover, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dragi àwọn tó tún dáwó fún Baba Sùwé, which I'm one of them. Èmi ni mo kọ́kọ́ pe Yomi Fabiyi, èmi mo kọ́kọ́ send owó. Adótòṣì Gistlover dẹ̀ lọ post ẹ̀ pé mi ní kí àwọn èèyàn má dáwó fún Baba Sùwé, all because Adótòṣì Gistlover does not want Baba Sùwé to get mercy from people. Ṣẹ́rí kíní díẹ̀ Adótòṣì Gistlover ń ṣe yìí ó ti ń ṣe ti pẹ́. It takes ẹni tó ní ọpọlọ láti connect méjì àti mẹ́ta papọ̀ to know how she has been killing people silently. Ẹ máa gbọ́ o. Now gbogbo àwọn èèyàn ńláńlá tí Baba Sùwé mọ̀, àwọn governors, àwọn president, àwọn bá everybody fall back all because wọ́n ní Baba Sùwé ó gbé cocaine. Tẹ́ bá wo ńgbà yẹn there was clash between this Yomi Fabiyi and some people látàrí pé wọn ò fẹ́ kí Baba Sùwé rí àánú gbà. Wọ́n believe pé àwọn ti bá tiẹ̀ jẹ́ tó bá rí owó gbà ó máa survive. Nígbà tó yá Baba Sùwé ní stroke. Ṣẹ́rí gbogbo nǹkan tí Adótòṣì Gistlover ń ṣe lénìí, it's something she has been doing for very long time. It takes ẹni tó ní ọpọlọ láti connect the dots. Ẹ má gbàgbé pé ibi tí Adótòṣì Gistlover fi wọlé sí Baba Sùwé lára òun lọ̀rọ̀ Mọ́ládùn. Ó ní àǹtí Mọ́ládùn, ó ní Baba Sùwé lọ fún yàn kan lóyún, ó ló jojú àǹtí Mọ́ládùn, ó ní ọ̀tá Baba Sùwé ló pa ọ̀tá àǹtí Mọ́ládùn. Ta ló rántí dáadáa? Ibi ọ̀rọ̀ ìyàwó náà fi wọlé o. The same concept for those tó bá lè ronú. And Baba Sùwé and àǹtí Mọ́ládùn, they love each other very well. Kí la àǹtí Mọ́ládùn kú sí?
Adotosi Gistlover wanted to use Aunty Moladu to get donations. Ìgbà yẹn ló fi wọ àárín àwọn politicians to get donations. Àwọn fẹ́ sin òkú àǹtí yẹn. Mi ìfẹ́ dárúkọ wọn, kọ́ lọ́n bá fọ̀rúnkẹ́ wọn. Màmá sọ pé Ladun àti Baba Z. Màmá ní Baba Z àti Ladun. Ṣé you understand? So ó wá bẹ̀rẹ̀ sí ní fi òkú Ladun, ó bẹ̀rẹ̀ sí ní lọ fi penetrate ní state lọ́dọ̀ àwọn politicians, ó bẹ̀rẹ̀ sí ní gbowó. Bó ṣe ń gbowó, Baba Z ló subject ló fi ń gbowó tó fi ń gba donation. Níbi tí Baba Z tó ní orúkọ dé, Lagos State can clear Baba Z name. Federal can clear Baba Z name because Baba Z ṣé ń gbọ́ mi, just because Baba Z ní orúkọ ó dẹ̀ ní èèyàn lẹ́yìn. Ṣé ń gbọ́ mi kan tí mi sọ now, ó wá ń fi òkú Ladun òun ló fi penetrate gbogbo àwọn olóṣèlú ń gbà yẹn, bọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ yín. Ó wá jẹ́ kí gbogbo àwọn olóṣèlú yẹn kọ́ kọ̀yìn sí Baba Z. That was downfall of Baba Z. And even when Baba Z, nígbà tí Baba Z kú tán, Adotosi Gistlover ó yí fẹ́ fi òkú Baba Z gbowó. Clash wá wà, ohun tí ó ṣe fàjà Yọ̀yọ̀ àti Adotosi Gistlover dọ́là nìyẹn o. Wọ́n believe pé donation tán fẹ́ ṣe fún òkú Baba Suwe òun ló yẹ kó ń gba donation yẹn. Sori Adotosi Gistlover has been doing this thing for very long time. Báwo èèyàn fura. Ó wá sórí another person. A kò dédé gbé sórí jáde randomly without evidence and people will buy into it. She has been doing it for very long time. Tó bá jẹ́ pé mi ò jáde sọ̀rọ̀, ẹ máa believe pé mo lọ èmi tí mo ń ta gold. Èmi tó pé ìyálà ya gold. Àwọn ẹrù tó ń gbẹ́rù mi ni mò ń tà, and you all can testify to it. Látàná tí ò ń ṣe mi pé I sell heavy gold. I sell heavy goods. A gram of gold. Ṣé yìí lè rí a gram of gold sójú? Bá mi pé Àríkẹ́ ó dà pé gold tìǹtìǹ kan wà lọ́rùn Àríkẹ́. You don't understand? So ibo lẹ ti fẹ́ rí, báwo ni gold 90,000 àti fẹ́ kéré tó? That is how Gistlover push fake narratives. Ọlá pé mo dúró re. Ó ṣe fún àwọn Baba Suwe, ó ṣe fún àwọn Ìjẹ̀ṣà, ó jẹ lọ. Ó rò pé òun ló máa ṣe fún mi, bó rí pé èmi dúró re, ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyẹn. Torí wọn ò ráṣọ yá, wọn ò rí góòdù yá, kán dẹ̀ máa rí mọ́tò yá, ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n nìyẹn. Mo ti bi wọ́n lè látàrọ̀ sí pé kí ni mo ṣe fún wọn. I'm open to correction. I'm open to correction. That kí ni mo ṣe fún wọn, ẹ rí pé wọ́n rí nǹkan kan sọ. Wọn ò lè sọ pé Lizzy sọ̀rọ̀ àwọn lẹ́yìn o, àbí Lizzy ṣèkà fáwọn o. Wọn ò lè sọ bẹ́ẹ̀. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni wípé wọ́n fẹ́ yá góòlù kán máa kó lọ lọ́fẹ̀ẹ́. Wọ́n fẹ́ gba àwọn pọ́ọ̀sì, wọ́n fẹ́ gbaṣọ, kán dẹ̀ máa gba cash. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyẹn. Ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí mo ṣẹ̀ nìyẹn. I've said it now that I'm open. Jẹ́ àwọn gold ọ̀run, bá ń bọ́ gold ọ̀run Àríkẹ́ wá. Gold etí ẹ̀dà. Wá. You don't understand? So, ọ̀rọ̀ pọ́n gbowó 2.5 ní 4.10 million ní mi ò fẹ́ gbọ́. Ẹ má fi anything bo nǹkan kan mọ́lẹ̀. Job is job. Job is job. And as a celebrity, fún mi, as a celebrity, Sherry, Àríkẹ́ ló ní gold yìí nísìn. Ṣé wọ́n lè taru eléyìí ní at least kẹ́ tó sọ wípé eléyìí sìn ẹ wo húùkù yìí. Tẹ́ bá fẹ́ ra húùkù ń bọ̀. Tẹ́ bá fẹ́ ra húùkù Àríkẹ́ yìí, look at this hook. This hook should be around 150 or 200. Should be around 150,000 or 200,000. This hook
should be around 150,000 or 200,000 this hook. So báwo ni gold 90,000 naira ṣe fẹ́ rí. Ẹ̀yin hook ni mo ẹ ṣá mọ̀ hook this thing. Kíní tó wà láàrin ẹ̀yin tẹ́ ń lo gold ẹ mọ̀ now. If you want to buy this hook, is that 150 or 200k? Ó depend. Òun rèé. Hook yìí sìn is around 150 or 200. So báwo ni gold 90,000 ṣe fẹ́ rí? Báwo ni gold 90,000 ṣe fẹ́ rí? So less than hook àríkẹ́ yìí. Bóyá oko hook yìí sìn ni mo lọ jí ní Dùmọ̀tà. Oko hook yìí. Ṣé pé hook máa ń lóko? Oko hook ẹ̀rí. Mami, I'm asking respectfully, ma. Can we go back to the old dancing strategy? Pamper stitches. We can't go back to the old strategies. We can't go back to old strategy. I've not been talking to these people. Pamper stitches, let me tell you something. If they lied against you, if you did not reply them, silence means acceptance. You will go like Baba Jesha. That is the consequence. If they are blogging you and you did not talk, you will go like Baba Jesha. You will not come back. You may go like Baba Suwe. That is the consequence. The only thing that's been saving me is speaking up. If they are blogging you, you did not talk. You will go like Mohbad. If Mohbad has become a speaker, oníkú bẹ́ẹ̀ yẹn o. Sherry hospital wa wọ́n gbé Mohbad lọ. Láàrin èmi àti èèyàn 15 òní wà nínú ilé pẹ̀lú yàn. Bó jẹ́ kán fún yàn láṣọ lọ́rùn, kán gbé yàn dé hospital. Wọ́n gbé yàn dọ̀hún dandan. Èèyàn kan ló ń control o. Tí èèyàn bí 16 ṣe wà pẹ̀lú Mohbad tí wọ́n gbọ́ngbọ́n pé kó lọ sí hospital, tó fi kọ́kọ́ dóde nurse. Ńgbà tó tí nurse dé, tí nurse ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Nurse wá lọ sí hospital, be thinking about it o. Do not tell the victim to keep quiet. Don't tell victim to keep. Gbogbo èyí tí mo sọ yín sì tí mi ò bá sọ, ṣé máa wà láyé lẹ́ni. People came to my house around 2 a.m. Àwọn kan ló ṣílẹ̀kùn fún wọn. Tí mi ò bá ní grounded security, ọ̀rọ̀ tá à ń sọ ikọ́ la máa sọ o. Filẹ̀. Tí mi ò bá ní grounded security, èèyàn kan ló ṣílẹ̀kùn fún wọn láago 2 òru. Ẹni tó ṣílẹ̀kùn fún wọn láago 2 òru yẹn, tí ò bá sí nídìí pé kán pààyàn, ó lè báyàn bẹ̀bẹ̀ o pé alágbájá ẹni tí mo dẹ̀ mọ̀ dáadáa ni o. Kò dẹ̀ ń ṣọmọ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ká pè yín, ẹ jẹ́ ká bá yín parí ìjà. Àwọn ò fẹ́ o. Wọ́n ṣílẹ̀kùn ni o. Ńgbà táwọn èèyàn wálé mi láago 2 òru, ṣé mo lọ live? Mi ò lọ live. Mi ò lọ live. Àbí mo lọ live. Ibẹ̀rẹ̀ tí ma mọ̀ pé mi ò ń ṣe cloud chaser. Ẹ̀ríkì máa drag ọlọ́pàá, mi drag wọn. Torí mi ń ṣe cloud chaser. Erégbé ti regbé, elégbé ti regbé kí tó wá sọ̀rọ̀. Tó wá pé mi ò kí ń sọ ti tèmi padà. Wọ́n ṣe gbé mi dé lọ́rin. Olúwẹ̀ ń lọ nìyẹn. Topsy Ben said what has talking back resulted to? It has resulted to my long life, good health, beauty, most especially success. Success. My talking back has given me success. Ibi tí mo wà lẹ́ni, ibi tí mi ò rò pé mo lè wà títí ayé ni. You were not in my shoes, so you cannot understand. My talking back has opened doors for me. At least I'm better than my Aninilara. I'm far better than the blackmailers. Those that are attacking me are in a position they want me to be. And me talking back, I am in a better position. I hope I have answered your question. Ọlọ́run á jẹ́ kí ìwọ náà ríru ẹnu ayé. If your own happen, you can be quiet. At least, Baba Jesha was quiet. And as you can see, Baba Jesha is enjoying himself today. No, I'm open to correction. I've told them that I'm open to correction. They should tell me what I have done. Ṣé ẹni tó sọ wípé kí wọ́n máa bà tèèyàn jẹ́, kí wọ́n máa ṣépè fún yàn, kí wọ́n máa bà business èèyàn jẹ́. Ó ní kí èèyàn dákẹ́. Ó ní silence is golden.
ní Nàìjíríà ẹ bá lọ worú ẹni yẹn nísìn ẹ rí pé kò ṣiṣẹ́ owó ẹni tó ó lè jẹ́nu lé pákó ló ti ń sọ̀rọ̀ àmọ́ nǹkan tí mo mọ̀ ni pé ẹni tó bá dáràn rẹ̀ lọ sí skul bí mo ṣe dán rárá mi lọ ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ bí mo ṣe kọ́ṣẹ́ ọwọ́ ẹni tó ń ṣiṣẹ́ bí mo ṣe ń ṣiṣẹ́ kò ní kí n dákẹ́ fún ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ kán bà tèmi jẹ́. Any question again? At least Baba Jesha was quiet. Aderi bi tẹ́ gbé wọn dé. Baba Suwe was quiet all through the troubles. Ari bi tẹ́ sin Baba Suwe náà dé. Baba oni baba Ọlọ́fà náà tó ń sọ fún yín pé ẹ má ṣe báyìí. Ọlọ́run ló mọ̀ tẹ́ fi ṣe baba oni baba lẹ́yìn. Gbogbo àwọn tó ti ní encounter pẹ̀lú yín tán silent àmọ́ bí tẹ́ bá wọn dé. Àwọn kan ti ní ṣọ́ọ̀bù bí títí wá yìí o lórí Facebook. They all silent àmọ́ bí tẹ́ bá wọn délé nínà. So èmi ò lè keep quiet. Silent means guilty. God bless you. So any question? I am still begging on behalf of Aunty Tope Alabi. Guys, let it slide. They are targeting my emotion. Topsy Benny. Èmi gan target emotion. Wá jọ ma target emotion ara wa ni. Life èèyàn náà máa ń target kì í ṣe emotion. Wọ́n bá dúró sórí emotion ó sì dá o. Life ni o. Alẹ́ èèyàn ló ṣílẹ̀kùn lágo 2 òru. Àwọn tó ṣílẹ̀kùn fún wọ́n lè bá wa bá wọn bẹ̀ wọ́n. Life èèyàn. Àwọn ò kọ́lé rí, wọn ò ra mọ́tò rí, wọn ò ṣe nǹkan oríire rí. Àwọn arúgbó ṣe wọn ò ṣoríire kankan rí láyé wọn. Oríire kan tó máa ṣe ni pé kán gbá àwọn èèyàn lọ ẹ̀wọ̀n. Táwọn èèyàn dẹ̀kù, wọ́n fi wọ́n tọrọ bárà. Báwọn èèyàn bá kú, àwọn ò lè jẹun. Ṣé bí Nàìjíríà lájọ wà? Àbí èmi níṣẹ́, àwọn ò níṣẹ́. Àwọn ń tọrọ bárà, èmi ò tọrọ bárà. Ta ló yẹ ká máa blog lójoojúmọ́? Ṣé báwọn ló yẹ kó máa jẹ blogging? Kí wá dé tó jẹ kí ló dé tó pé ẹni tó ń ṣiṣẹ́ títí ẹ̀ tí ò dá sí yín kò lépa yín òun ló wá ń jẹ blogging. Àmẹ́yìn tẹ́ ń fòkú tọrọ bárà ẹ̀yin ò jẹ blogging. Ayé kan náà la wà yẹn. Ọba Solomon wọn ṣe tó bá dákẹ́ kú pa ẹ́. Gbogbo ohun tó ń ṣe lánàá bó bá ṣe jẹ́ mo fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Mo fi everything lọ́lọ́run lọ́wọ́. Àtẹni tó sanwó, àtẹni tó dáwó fún o. Bó bá ṣe jẹ́ mo fi gbogbo ẹ̀ mo yáfi ẹ̀ fọ́lọ́run. But nǹkan tí mi ò fẹ́ gbọ́ ni pé 2.5 ni wọ́n kẹ́ máa wá àwọn èèyàn wa o. Kẹ́ máa wá àwọn èèyàn wa. Ṣé rí fracas yẹn inú ẹ̀jẹ̀ ló máa ń wà. Wọ́n náà san 2.5 million fún yàn. Wọ́n ti fẹ́ divert. Wọ́n ní wọ́n ti fẹ́ lọ máa bá ẹni tó san 2.5 million jà pé 3.5 million ló gbà. Business is business. Òun náà lọ wáṣẹ́ wá ni. I don dey follow Lizzy since 10 years now. Now, we just start to follow 2 years ago. Think say she can cause any abi. I know they go for people. I know they talk at all. Business is business. Aliu tó lọ consult òun náà ń ṣòwò ni. Àbí ó ń ṣòwò ni. Business is business. Kókó ni pé ẹ ti gba owó. Ẹ tún wá mọ̀ lọ́kàn ara yín tẹ́ fi lè pè mí ní àbúrò yín. Ẹ ti mọ̀ pé lady ti wá sí concert mi rí nígbà tí gbogbo ayé ò tiẹ̀ believe nú mi. Ó torí bòjò tó rọ̀ bí iná ó wá sí concert mi. That alone is enough for Aunty Tope to repay back. But nǹkan tá Aunty Tope náà ṣẹlẹ̀ ẹran ara ni wọ́n. Why should we expect much from Aunty Tope? Are we holier? We are all sinners. Gbogbo wa náà la máa ń ṣẹ̀ lọ́nà kan ọ̀nà méjì. Èèyàn kan sọ pé let Aliu come out if she's true, if he paid 4 million. I need 3.5 million no san lánàá sẹ 3.5 million no san ní àná. Àwọn tó san owó
wọ́n ní 3.5 million làwọn san fún Aliu. Wọ́n ní àǹtí Tọ́pẹ́ wá sọ pé 2.5 million ni wọ́n fún àwọn. Get mi ni tó bá jẹ́ pé 2.5 million náà san fún àǹtí Tọ́pẹ́, 2.5 million yẹn business is business. Aliu àtàwọn tó kówó fún Aliu nìkan jọ lọ yanjú títí wọn. Àǹtí Tọ́pẹ́ ò deliver ní nǹkan tó wà nílẹ̀ báyìí. Ẹ mọ̀ pé mi smart gan. Gbogbo géèmù tí gbogbo yín jọ ń gbá yẹn gbogbo ẹ̀ ló yé mi. Ṣé rí àwọn narrative tẹ̀ ń push yìí ló fi look like a setup. I know a lot of things tí mo lè sọ. Mo mọ analysis tí mo lè kìbọ̀, but believe me, mo ò ní so much. She has refunded them yesterday. She did. It took her hours to refund. Wọ́n ti gate mọ́ wọn ni pé tí wọ́n bá refund wọn gbọ́dọ̀ jáde. It took her hours to gather the money before she could refund. After she refund, wọ́n ṣí gate fún wọn kó máa lọ. Òtítọ́ ọ̀rọ̀ lẹ máa gbọ́ lẹ́nu tèmi níbí. Did Aliu tell her who she's coming to play for? Now, ẹ jẹ́ ká gbé Aliu lẹ̀. Pẹ̀lú oore tí àǹtí Tọ́pẹ́ ti fẹnu ara wọn confirm pé mo ti ṣe fún àwọn rí, pé mo wá sí kíní àwọn concert àwọn, ẹ̀ṣẹ̀ wo ni mo lè ṣe àǹtí Tọ́pẹ́ tó máa yí padà. In as much tèmi ti lọ sí concert àǹtí Tọ́pẹ́ rí nínú òjò. I'm putting it to you. I'm putting it to you guys. Ẹ bá mi pè ọmọ yẹn, èso ti ready. Ká máa kọjá lọ sọ. Sọ pé mo máa bàjà, mo nídìí ẹ̀ nísìn. Mo gbọ́dọ̀ install nǹkan yẹn lénìí. Àti pẹ́jù nídìí iṣẹ́ yẹn. Ẹ gbọ́ mi nǹkan tí mi sọ. Ẹ jẹ́ ká yọ owó Aliu. Ẹ jẹ́ ká yọ owó Aliu. Àǹtí Tọ́pẹ́ ti mọ̀ pé Lizzy ti wá sí concert mi rí nígbà tí òjò ń rọ iná. When everybody turned Àǹtí Tọ́pẹ́ down, Lizzy was there. Nínú òjò, a dẹ̀ dúró sínú òjò yẹn. So Àǹtí Tọ́pẹ́ mọ̀, èmi gan ò mọ̀. That was the reason Àǹtí Tọ́pẹ́ said, Lizzy, ọkọ Àǹtí Tọ́pẹ́ said, Lizzy is my very good sister. Ṣé Àǹtí Tọ́pẹ́ wá sílé ọ̀dọ̀ mi ńgbà tó fẹ́ invite mi sí concert? Ṣé wọ́n fún mi lówó kí n tó lọ sí concert wọn? Ṣé wọ́n fún mi ní gift kí n tó lọ sí concert wọn? No, mo lọ nítorí mo fẹ́ràn wọn. Àǹtí Tọ́pẹ́ dẹ̀ mọ̀, ọkọ wọn mọ̀. So kí wọ́n wá ló lè mú Àǹtí Tọ́pẹ́ níbi tó yẹ kán ti repay back oore tí ẹni yẹn ti ṣe, kí ló lè mú Àǹtí Tọ́pẹ́ turn back? It is something I cannot explain. It's only Àǹtí Tọ́pẹ́ that can explain it. I know everything was set up to drag my birthday, but I'm loving every moment. I'm loving everything. I'm enjoying it. I'm enjoying it. I'm loving it. I swear down. Is to drag my... Ìjọ táwọn àdó tó ṣì gbogbo wọn ti ń ṣe birthday, ṣé mo drag wọn rí? But they need to come for Lizzy. Ẹni tó bá ní kí n kú ló máa ṣíwájú mi kú tọmọtọmọ ẹ̀. Oh, àwọn náà máa ṣẹ̀sín kì í ṣe mi. I'm loving it. Oh. I'm loving it. I'm loving it. I'm loving it. I swear down. Hello, sir. Sir, mo wà pẹ̀lú yín, sir. Hello, sir, mo wà pẹ̀lú yín. No, mi ti parí, mo wà online. Mo rí pé ń pè mí lẹ́ẹ̀kan, sir. Mi ti parí show, mo wà ńbí. Mo wà ńbí, sir. But èmi àti nìkan la jọ ń gbọ́. Ṣé kí n fi sí speaker ẹ jọ̀ọ́? Ẹ jẹ́ n fi sí speaker ẹ jọ̀ọ́, mo ń gbọ́ yín ọkú.
mo ti fi sí speaker à ń gbọ́ yín. No, you have made your point. Yes sir. Let me even remind you, there was a time they were bullying you. I still have the chart, some of the charts. Àwọn ọmọ tó máa ń ṣépè yẹn, wọ́n tún mix ẹ̀ pẹ̀lú orin Tọ́pẹ́ Àlàbí. You never because of that. Tọ́ bá ti ṣépè báyìí. Kódà, wọ́n á ní ṣe àwọn ọmọ kò máa ń dùn ẹ̀ táwọn bá ti mix ìpè yẹn pẹ̀lú orin Tọ́pẹ́ Àlàbí. Wọ́n máa sọ pé ikú kankan pẹ̀ tó lọ something like that. Àwọn orin emotional song. Wọ́n wá gbé surface line wa. Because of that. Yeah, I know I'm privy to some of those things now. You never because of that. So okay, ṣe tó ń fi orin ẹ̀ tó fi ń ṣépè fún yàn. So yẹ kéèyàn ti ẹ̀gbọ́n kó wá fẹ́ kọrin bẹ́ẹ̀ di yàn. Tó bá yẹ pé yàn wò ní tí oṣù pé yàn láìkẹ́ ni yẹn nífẹ̀ẹ́ ni. But you have made it, some very beautiful points. Àwọn tó ń ṣègbìyànjú pé káwọn gbé àǹtí Tọ́pẹ́ Àlàbí wá kọrin. We thank them. Sherry, you have been saying so many things in the past. Let me give you some instances. Kan wá sọ kéèyàn gba ọmọṣẹ́, kan lé ọmọṣẹ́ yẹn lọ àbí kan ní kọ́ ọmọṣẹ́ yẹn lọ kó ẹrù. Hello? Mo wà pẹ̀lú yín sir. O ti rí driver. When you were shouting about àwọn ọmọọṣẹ́ tó bá yín ṣiṣẹ́ the past, wọ́n ṣe ní kán lọ kó ẹrù lọ kó supermarket, people did not understand it. Ṣé bó ti ṣẹlẹ̀ sí àwọn other people náà táwọn náà ń tajà, tán jẹ́ blogger táwọn náà dẹ̀ ń tajà. Ó tún ṣẹlẹ̀ sóbìnrin kan tó cover ojú recently tán empty shop. This is something you have been saying for long. Pé àwọn èèyàn máa bẹ̀rù àti gba ọmọ sí ṣọ́ọ̀bù. Àwọn èèyàn máa sá fún Yorùbá. Kò yé àwọn ìgbà tó ń gbé voice note Aláàjì wá kí eré ni ṣé kò ti máa kárí ilé nìsín ṣé kàn ti gbé voice note àwọn àfáà wá ṣé wọn ti wá máa fi voice note wọn àti pé máa yẹ̀yẹ́ lórí ara wọn kódà wọn ti bá lórí mọ́fútí tí tẹ́tẹ́ ń pariwo àdó wà lápò àdó ṣe kinní kan gbogbo kinní láti pariwo láti lè náà pọ̀. When you went for podcast àwọn tí ń lọ interview láti jọ how many of your followers went to attack them on their own interview? How many of your followers went to their own posters to go and attack them? But just one, Odiwala. They say they are the owner of they are the champion in the film industry. They have been doing film, just ordinary film that feature, film, just that film, they could still could not stand it. All that was let loose. But you pay the feature in just a film. I have not seen where you attack them. You don't know their house. You don't see you pasting in their houses. They are the one coming to paste in the house. They are the one coming closer to you. And they are the one who will even do force you attack. If you say keep quiet, if you keep quiet in 3 days, they will say, oh, you have been arrested. You are in Alagban. You have been detained. Court has done this. Court has done that. So this is difficult. And I always tell people, Yoruba, I said on one program in the morning, Akintola àṣà Awólọ́wọ̀ ọ̀rẹ́ ni wọ́n dúpìlẹ̀ ṣé wọ́n sọ̀rẹ́ dìrọ̀lẹ́ Jákàndé àti Jàfótó ọ̀rẹ́ ni wọ́n nípìnlẹ̀ ṣé wọ́n sọ̀rẹ́ dalẹ́ wọ́n Láìkì àti SM Afọlábí kí ló dé tí wọ́n sọ̀rẹ́ táwọn ọmọ wọn òwúrọ̀ àwọn sójú bá a ṣe ń ṣe ilẹ̀ Yorùbá nìyẹn ṣé ogun ni àti nǹkan mi tó ń bá ní Yorùbá burú jù Yorùbá burú jù most of us will not know that we are the one empowering this there are small elements but wọ́n ti infect virus wọ́n ti infect àwọn ọmọ káàkiri nísìnyí there are small elements but àwa là ń empower wọn by saying that victims will keep quiet for those who have nothing to offer us kankan máa jẹ lọ on social media they are the champion they are the one who set the narrative and tó dẹ̀ kàn ní mọ̀ we thought it will end with you but ṣé kò máa di kárí ilé ṣé kò máa di kárí ilé àwọn tẹ́ ẹ ní wọ́n ń tẹ̀ sọ̀rọ̀ wọn sí life wọn worst life ọmọ wọn worst ṣé wọ́n wá interview ọmọ wọn lórí social media ṣé wọ́n gbé mistake ara wọn wá èyí declare fún wọn pé tó máa lọ 19 years owó dà wọ 19 years ó dẹ̀ ní wọ́n máa forí ológun gba àwọn ọmọ fúgbà ara wọn ni ẹ̀yin wá entertain ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin wá fẹ́ kọ́ rí ológun méjì ẹ̀ wá excuse ẹni tó mọ̀ wípé tó ń ṣe lánàá tó ń gbọ́ bá jókòó tó ronú wò ó mọ̀ pé àkókò díẹ̀ káàdì but because ológun ni
ní tìtorí ìyẹn wò pé náà ẹ̀jẹ̀ ajá wálẹ̀ ní tìtorí ìyẹn pé we can still market because àwa ti ń gba bullet yẹn mọ́ra you have the thick skin now to absorb so many things tábà tìtorí ìyẹn pé àkókò náà pass through tá a pass through bóun náà ti jìyà díẹ̀ bóun náà pass through ó lè má lè survive it and I like your approach on this. Ẹ̀mí èèyàn ò ní tọwọ́ wa gbọ́ ògbó èèyàn ò ní tọwọ́ wa já ṣùgbọ́n tó bá fẹ́ já ògbó ara ẹ̀ ó máa rìn lọ sọ́dọ̀ wọn. Ẹ bá àtàkì Tọ́pẹ́ Àlàbí too much ẹ máa tì sọ́dọ̀ Tọ́pọ̀ lọ́rùn ìgbà yẹn yóò sọ pé you can see the attack is too much now ẹ wà rí team Tọ́pẹ́ Àlàbí wọ́n gba voice record yẹn yóò sanwó fún blogger yóò ṣe gbogbo ẹ̀ at the end of the day Yorùbá kan náà nìyẹn ìyàtọ̀ já wálẹ̀ bó ṣe mọ̀ yìí ni